Ogun abẹ́lé orí kẹtàdínlọ́gọ́ta. Lójijì, Yakubu Gowon gbé Benjamin Adekunle kúrò lójú ogun. Ó fi Oluṣẹgun Ọbasanjọ rọ́pò ẹ̀. Lójijì ní kinní ọ̀hún bá Benjamin Adekunle pé yóò kúrò lójú ogun. Ṣèbí láti ìgbà tí ogun náà ti bẹ̀rẹ̀ nínú oṣù keje lọ́dún 1967 lòun ti wà níbẹ̀. Kò sí kinní kan tó ṣẹlẹ̀ tí kò ṣe pé ojú ẹ̀ ló ṣe. Àti pé ọ̀kan ibi tí ogun ti le jù gan lòun àti àwọn ọmọ ogun ẹ̀ wà. Kò sí sẹ́ni tí kò bẹ̀rù ẹ̀ lójú ogun. Nítorí bí ogun ti le tóun ní, níbi tó bá kọrí sí ọ̀nà ni. Ṣàṣà ní ibi tó sì dojú àwọn ọmọ ogun ẹ̀ kọ tí kìí ṣe pé àwọn ni wọn yóò ṣẹ́gun. Ohun tó fà á tí ariwo Marine Commando fi gba gbogbo àdúgbò kankan nígbà náà rèé, tí kò sì sẹ́ni tó mọ̀ nípa ogun Nàìjíríà tí kò ní gbọ́ nípa àwọn kọmando yìí. Bó bá sì ti ń gbọ́ ìròyìn tó ń gbọ́ ìròyìn tiwọn náà ni yóò máa gbọ́ itú ńlá tí Benjamin Adekunle tí àwọn kan ń pè ní ọmọ ìyá àjẹ́ ń pa lójú ogun. Fún odidi ọdún méjì lójú ogun, kò sí òrìṣà tí yóò ṣe bí Ògún lágbẹ̀dẹ. Ṣùgbọ́n nínú oṣù karùn-ún ọdún 1969 tí ìjọba kéde pé kí àwọn ọ̀gá ológun tó wà lójú ogun máa bọ̀ lÉkòó padà, tí wọ́n sì ní kí Adekunle náà máa bọ̀ nílé kó wá sinmi. Ọ̀rọ̀ náà bá a lójijì nítorí ó ti rò pé òun lòun yóò bá ogun náà dópin. Òun lòun yóò mú Ojukwu padà sí Nàìjíríà. Òòyẹ̀ lòun yóò sì mú un délé tóun yóò fà á lé ìjọba àpapọ̀ lọ́wọ́. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà dùn ún díẹ̀ rèé, tó sì bínú pé wọ́n dá ọwọ́ òun dúró nígbà tóun ti fẹ́ parí iṣẹ́ tóun ṣe lójú ogun. Àgàgà nígbà tó wá gbọ́ pé ọmọ Yorùbá bíi tòun náà ni wọ́n ní kó máa bọ̀ wá gba iṣẹ́ yìí. Ọ̀rọ̀ náà sọ sí i lẹ́nu, ó sì buyọ̀ sí i. Ṣùgbọ́n inú ẹ̀ kò dùn sí Yakubu Gowon nítorí ó nígbàgbọ́ pé ọ̀tẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe fóun. Wọn kò fẹ́ kí òun jagun náà parí ni. Nítorí ìsọkúsọ tí àwọn kan ti ń gbé kiri, ó sì rò pé Ọbasanjọ pàápàá wà nínú àwọn tó ti ń sọ̀rọ̀ nípa òun. Bẹ́ẹ̀ ohun tíjọba Gowon fi kẹ́wọ́ ni pé àwọn ọmọ ogun Ojukwu gba ìlú Òwèrè padà lọ́wọ́ àwọn Adekunle àtàwọn ọmọ ogun ẹ̀. Ọ̀rọ̀ náà ká wọn lára púpọ̀ lÉkòó nítorí kò sẹ́nìkan tó rò pé wọn yóò tún gba Òwèrè lọ́wọ́ wọn mọ́. Ìlú náà sì wà nínú àwọn ohun táwọn olórí ogun Nàìjíríà fi ń ṣàkọtẹ́lẹ̀ pé àwọn ti gbà á lọ́wọ́ Ojukwu, tí wọ́n sì ń sọ fáwọn òyìnbó pé ìlú kan ṣoṣo náà ni ìlú gidi tó kù tí àwọn yóò gbà lọ́wọ́ rẹ̀ tí ogun yóò fi tán, ìyẹn Umuahia. Àfi bí wọ́n ṣe gba Umuahia tí wọ́n bẹ̀rẹ̀ sí í jó, tó sì jẹ́ kí wọ́n tó jó tán àwọn ọmọ ogun Ojukwu ti gba Òwèrè. Wọ́n gba Òwèrè tán wọ́n tún gba ìlú Ògùta. Jẹ̀bẹ̀tẹ̀ sì gbé ọmọlé Adekunle pàápàá lọ́wọ́. Ọ̀rọ̀ náà yà á lẹ́nu pé Ojukwu ṣe lè ṣe bẹ́ẹ̀ yẹn fóun. Ibi tó ti ń múra láti gbé ètò tuntun kalẹ̀ lórí bí òun yóò ṣe gba ìlú náà ni wọ́n kéde láti Èkó pé kó máa padà bọ̀ nílé, èyí tó ṣe lójú ogun tó gẹ́ẹ́. Kì í ṣe Adekunle nìkan ni wọ́n dá padà lójú ogun o. Ó kàn jẹ́ tiẹ̀ ló la ariwo ńlá lọ ni. Nítorí àti Ojukwu àtàwọn òyìnbó aláwọ̀ funfun pàápàá kò sẹ́nìkan tí kò bẹ̀rù Adekunle. Gbogbo wọn sì ti mọ̀ pé kò sóhun tó lè ṣẹlẹ̀ tí wọn yóò yọ ọ́ kúrò lójú ogun. Àfi lójijì tí wọ́n gbọ́ pé Adekunle ń relé o, àti pé sọ́jà kan tó ń jẹ́ Oluṣẹgun Ọbasanjọ ni wọn yóò fi rọ́pò ẹ̀. Bákan náà ni wọ́n gbé Ilya Bisala lọ sí Division 1, tí wọ́n sì gbé Gibson Jallo lọ sí Division 2. Ṣùgbọ́n Division 3 tí wọ́n ń pè ní 3rd Marine Commando tí wọ́n gbé Ọbasanjọ lọ yìí ni ariwo ẹ̀ pọ̀ jù láàrin wọn. Nítorí àwọn ni wọ́n wà níbi tí ogun kù sí. Àwọn náà ni wọ́n sì ti ń jagun lọ́jọ́ tó pẹ́, àti pé agbára burúkú ló ń bẹ lọ́wọ́ wọn. Èyí náà ló fa ariwo orúkọ wọn tí wọ́n ń pa kiri. Yẹn náà ni wọ́n sì ṣe ń wo ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn tí Adekunle bá lọ tí Ọbasanjọ wọlé. Ní Division 1 àti Division 2 wọn kò jagun tààrà ní àwọn ibi méjèèjì yìí mọ́. Ṣé ní ti Division 2 àdúgbò Midwest làwọn wà. Láti ìgbà tí wọ́n sì ti jagun Ọ̀rẹ̀ tí wọ́n ti gba Onitsha ní kò ti sí ogun gidi kan fún wọn. Muritala Muhammed ní olórí ogun ní Division 2 yìí. Àmọ́ láti inú oṣù kẹrin ọdún 1968
nígbà tí ogun náà kò tíì pé ọdún kan rárá lòun ti bínú kúrò lójú ogun tó ní àwọn Yakubu Gowon kò fún òun ní irinṣẹ́ tó láti fi jagun, òun ò sì lè fọwọ́ òun lásán jagun, ló bá jókòó sí Èkó ní tiẹ̀. Ìgbà yẹn ni wọ́n fi ọ̀gágun IBM Haruna rọ́pò ẹ̀. Haruna ló sì wà níbẹ̀ títí tí wọ́n fi wá ní kí Jalo gba kinní náà lọ́wọ́ ẹ̀. Ní ti Division 1 ẹ̀wẹ̀, yàtọ̀ sí nígbà tí wọ́n ti jagun gidi níbẹ̀rẹ̀ ogun náà nítorí pé àwọn làwọn súnmọ́ ilẹ̀ Haúsá, kò tún sí ogun tààrà níbẹ̀. Ọ̀gágun Muhammadu Shuwa ló lórí àwọn, ọ̀wọ́ ẹ̀ ní Bisala ti gba àkóso. Division 3 tí wọ́n ń pè ní 3rd Marine Commando lógún ti le jù torí àwọn gan-an ni wọ́n súnmọ́ àárín gbùngbùn ilẹ̀ Ìgbò jù. Níbẹ̀ ni Benjamin Adekunle sì ti ń ṣe olórí wọn títí tí wọ́n fi yọ kúrò tí wọ́n sì fi Ọbasanjọ rọ́pò ẹ̀ pé kó máa wá ṣe olórí division náà lọ. Kó tó di pé wọ́n kéde ọ̀rọ̀ náà fáyé gbọ́ pàápàá ni wọ́n ti pe Ọbasanjọ tí wọ́n ti ṣàlàyé fún un pé ó ní àwọn ń gbé lọ síbi tí ogun ti le yìí o, àwọn sì fẹ́ kó gbáradì, kó múra, bí kò bá sì ní lè ṣe iṣẹ́ náà kó tètè sọ kí àwọn gbọ́ jàre. Wọ́n sọ fún un pé iṣẹ́ mẹ́ta ló ń lọ ṣe lọ́hùn-ún, iṣẹ́ ńláńlá ni. Àkọ́kọ́ ni pé yóò ṣe àtúntò gbogbo àwọn ọmọ ogun rẹ̀ débi pé kò sí ọ̀tá kan tí yóò tún wọlé láti gba àwọn ibi tí àwọn ti gbà tẹ́lẹ̀ tàbí tí wọn yóò gba ibẹ̀ lọ́wọ́ wọn padà. Wọ́n ní ó gbọ́dọ̀ gbé àwọn ọmọ ogun náà kalẹ̀ lọ́nà tí apá àwọn ọmọ ojúku kò fi ní ká wọn mọ́ rárá. Ìyẹn nìkan kọ́, wọ́n ní yóò gba ìlú Òwèrè padà lọ́wọ́ ojúku, bẹ́ẹ̀ ni yóò sì gba Ògùtà náà tí àwọn ọmọ Biafra náà ti tún gbà. Bó bá ti gba àwọn ìlú méjèèjì ni yóò tẹ̀síwájú tí yóò sì gba gbogbo àwọn ìlú kéékèèké tó bá kù lọ́wọ́ àwọn ọmọ ogun ojúku. Ọbásanjọ́ ní òun yóò ṣe bẹ́ẹ̀. Kíá ló sì ti gbé ẹrù ẹ̀ pàápàá, ó di pápá ọkọ̀ òfurufú ní Ìkẹjà. Ẹ̀rọ̀pléènì tó gbé Adékúnlé láti ilẹ̀ Ìgbò náà ní Ọbásanjọ́ bá lọ. Wọ́n pàdé ara wọn lọ́nà, wọ́n sì kíra. Wọ́n jọ sọ̀rọ̀ díẹ̀ wúyẹ́wúyẹ́, ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ tó wà nínú àwọn méjèèjì kò ṣeé sọ, ojú ń pọ́n kálukú wọn. Àwọn oníròyìn tilẹ̀ fẹ́ dárúgùdù sílẹ̀, ṣé àwọn ni wọ́n ká àwọn olórí ogun méjèèjì mọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ wọn pé báwo ni Ọbásanjọ́ yóò ṣe ṣe? Ṣé òun rò pé òun ló lè ṣe ohun tí Adékúnlé kò lè ṣe ni? Àti pé báwo làwọn ọmọ ogun ẹ̀ yóò ṣe bẹ̀rù ẹ̀? Báwo ni yóò sì ṣe pa àwọn itú ńláńlá irú èyí tí Adékúnlé ń pa lójú ogun? Bẹ́ẹ̀ náà ni wọ́n ń béèrè lọ́wọ́ Adékúnlé pé ṣé ó rò pé ẹni tí wọ́n ní kó lọ rọ́pò òun yìí yóò lè ṣe bí òun ti ń ṣe lójú ogun? Bí kò sì sí ọgbọ́n tí wọ́n fi ń fèsì ọ̀rọ̀ náà, ìjà àwọn méjèèjì bá tètè búrẹ́kẹ́ jù bẹ́ẹ̀ lọ. Port Harcourt ni olú iléeṣẹ́ àwọn ológun 3rd Commando. Níbẹ̀ ni Adékúnlé fi ṣe ibùdó, níbẹ̀ náà sì ni Ọbásanjọ́ lọ. Tààràtà tó kúrò lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló gbà lọ. Ọ̀gágun ìní ló pàdé ẹ̀ lọ́hùn-ún. Ohun tí ìyẹn sì sọ fún un pé ó ń lọ lójú ogun lọ́hùn kó gìrìgìrì bá a. Ohun tó tilẹ̀ kọ́kọ́ fẹ́ ṣe ni bí yóò ti ṣa àwọn ọ̀gá ológun rẹ̀ jọ tí wọn yóò sì tún ara mú ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Àwọn ọ̀gá ológun pàtàkì méjì kan tó wà níbẹ̀ nígbà náà tí iná ńlá ti ọwọ́ wọn bọ́ lójú ogun ní Àlàní Akínrìnádé àti Àlàbí Ìsámà. Àwọn wọ̀nyí ti bá Benjamin Adékúnlé ṣiṣẹ́ títí wọ́n sì ti mọ bí ojú ogun ọ̀hún ti rí àti ohun tó ń lọ níbẹ̀ gan-an. Bí nǹkan kúkú ti burú tó náà, síbẹ̀ àwọn sọ́jà àti àwọn ọmọ ogun tó kù tò sójú ọ̀nà, bẹ́ẹ̀ ni wọ́n múra dáadáa pẹ̀lú àwọn aráàlú pàápàá láti pàdé Ọbásanjọ́ nígbà tó dé síbẹ̀. Ṣùgbọ́n ó sọ fún wọn pé òun ò ráàyè eré tàbí ẹjọ́ wẹ́wẹ́, àfi kí iṣẹ́ tí òun wá kó di ṣíṣe. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà sì rí. Gómìnà ìpínlẹ̀ Rivers ìgbà náà, ọ̀gá Navy Alfred Dieterspief ló wá pàdé Ọbásanjọ́ lọ́jọ́ ọ̀hún pẹ̀lú àwọn ìgbìmọ̀ ológun tí wọ́n jọ ń ṣèjọba ìpínlẹ̀ náà. Gómìnà náà ló sì kọ́kọ́ gbé e dé ilé rẹ̀ tó ṣe é lálejò dáadáa. Níbẹ̀ ni ọ̀gágun Godwin Ali ti sọ pé ilé tí Ọbásanjọ́ yóò gbé, ìyẹn ilé tí Adékúnlé ti kó kúrò, kò tí ì ṣe é gbé o, nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó wà níbẹ̀ kò tí ì sí. Àwọn yóò fi í sí títí di ọjọ́ mẹ́ta. Ọkùnrin sọ́jà náà ní àwọn ti ṣètò fún un, òun sì ti fi yàrá ńlá kan sílẹ̀ nínú ilé tí òun, pé kí Ọbásanjọ́ wà níbẹ̀ títí tí àwọn yóò fi tún ilé ọ̀hún ṣe tí yóò sì bá ipò ọ̀gá àwọn tuntun mu. Ṣùgbọ́n Ọbásanjọ́ tó ṣẹ̀ṣẹ̀ dé láti Èkó náà ní kò sáàyè yẹn. Ó ní òun yóò kó sínú ilé náà lẹ́sẹ̀kẹsẹ̀, kódà kó má sí bẹ́ẹ̀dì tí òun yóò fi sùn.
ó ní ààyè fàájì kò tíì sí, iṣẹ́ tó wà nílẹ̀ ní ṣíṣe. Òde àríyá ńlá méjì ni wọ́n ti dá dúró de Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ọ̀gá pátá fún àwọn ọmọ ogun 3rd Marine Commando. Nítorí bí ogun ti ń le tó náà níbẹ̀, fàájì oríṣiríṣi ló ń lọ. Ọjọ́ kan ò sì lè kọjá kí àwọn sọ́jà náà má wá nǹkan kan tí wọn yóò fi dùn ara wọn nínú. Bí wọ́n ti ń ṣe patí, bẹ́ẹ̀ ni wọn yóò máa mu ọtí tí àwọn obìnrin oríṣiríṣi yóò sì wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn akọrin pàápàá kì í fi wọ́n sílẹ̀ nígbà kan. Port Harcourt yìí ni kinní ọ̀hún ti gbilẹ̀ jù. Bí èèyàn sì débẹ̀, bó bá rí àwọn sọ́jà lásìkò ìgbádùn wọn, kò ní mọ̀ pé ogun ń lọ lọ́wọ́ níbì kankan. Lára ohun tí wọ́n fi ń bú Adékúnlé rèé. Wọ́n ní ó ti fààyè ìgbàkúgbà gba àwọn ọmọ ogun ẹ̀ jù, débi pé fàájì lókù tí wọ́n ń ṣe lójú ogun, wọn ò jagun mọ́. Ṣùgbọ́n ohun tí Adékúnlé máa ń sọ ni pé ogun ṣòro ó jà, èèyàn ò sì lè pé kí àwọn sọ́jà náà má gbádùn ara wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Fàájì yìí náà làwọn sọ́jà yìí ṣètò sílẹ̀ fún Ọbásanjọ́, nítorí lọ́jọ́ tí yóò fi dẹ́yìn àwọn òde ńláńlá méjì kan ti wà tí wọ́n fẹ́ ṣe. Patrick Idoko ti bímọ tuntun, ìyàwó ẹ̀ bímọ ọkùnrin, wọ́n sì ti fi ọjọ́ ìkómọ náà sí àsìkò tí olórí wọn tuntun yóò dé. Bákan náà ni wọ́n ti gbé ọ̀kan nínú àwọn awakọ̀ òfurufú wọn kúrò ní Pọ́tà lọ sí Enugu. Wọ́n fẹ́ ṣe àríyá ìdágbére fún un. Òun náà wà níbẹ̀ tó ń retí Ọbásanjọ́. Wọ́n fẹ́ kó wá kí wọ́n lè dáná fàájì fún un. Fàájì méjèèjì yìí làwọn fẹ́ fi kí i káàbọ̀. Ọjọ́ kan náà ni méjèèjì sì bọ́ sí. Ọbásanjọ́ kò fẹ́ lọ o. Ó ní àsìkò tí àwọn wà kì í ṣe àsìkò àríyá rárá. Àsìkò tó yẹ kí àwọn yanjú ohun tó wà nílẹ̀ yìí ni. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ náà má di ìsọnù ló ṣe bá wọn lọ. Ó dé patí wọn àkọ́kọ́, ó lo ìṣẹ́jú 15. Ó lọ sí ìkejì, ó lo ìṣẹ́jú 15. Ó sì padà wá sílé. Bẹ́ẹ̀ ni kò mutí níbì kankan. Ẹnu sì ń ya àwọn ọmọọṣẹ́ ẹ̀ gbogbo pé ṣé ọ̀gá àwọn yìí kì í mutí ni. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọbásanjọ́ ti bẹ̀rẹ̀ ètò láti tún àwọn sọ́jà ẹ̀ ṣe, tó sì pín wọn kiri sí ọ̀pọ̀ ọ̀nà tí wọn yóò ti ṣiṣẹ́ tí iṣẹ́ náà yóò sì bẹ̀rẹ̀ pẹrẹwu. Ara ń fu tìfura ló ń ṣe, nítorí kò fẹ́ kí ohun tó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn èèyàn ẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbédé sí ojú ogun bíi tòun náà ṣẹlẹ̀ sóhun. Division 1 ni wàhálà náà ti ṣẹlẹ̀. Ó sì mú gbogbo àwọn ọ̀gá sọ́jà tó kù lómi pátápátá. Lásìkò tí wọ́n ń pín àwọn ọmọ ogun tí wọ́n sì ń ṣètò ibi tí wọn yóò gbé kálukú lọ ni wàhálà náà dé. Àwọn ọmọ ogun ojúkù ló fẹ́ kó bá wọn. Bí kò sì jẹ́ yíyọ Ọlọ́run ni, wọn ìbá ti para wọn jìnnà kí wọ́n tó mọ̀ pé àwọn ọ̀tá àwọn ló kó bá wọn. Àwọn ni wọ́n sì dá gbogbo ohun tó ṣẹlẹ̀ náà sílẹ̀. Bí wọ́n ti ṣe ni pé lásìkò tí wọ́n ń pín àwọn ọmọ ogun yìí, wọ́n gba àwọn ọmọ ogun tuntun sí i láti ẹ̀ka míì, wọ́n sì ń tò wọ́n lẹ́sẹẹsẹ kí wọ́n lè bá ohun tí wọ́n fẹ́ ṣe mu. Ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe yìí, ohun kan ṣẹlẹ̀ láàrin wọn. Àwọn ọmọ ogun ojúkù kan tí wọ́n ti ṣètò sí ìtòsí wọn kó sí àárín wọn lójijì, wọ́n sì darapọ̀ mọ́ wọn. Kì í ṣe pé wọ́n kó sí àárín wọn láti bá wọn jà kọ́ o, wọ́n kó sí wọn láàárín. Bí ènìyàn bá sì rí wọn kò lè mọ̀ pé wọn kì í ṣe ọmọ ogun Nàìjíríà. Kódà àwọn ọmọ ogun Nàìjíríà náà rò pé lára àwọn ni wọ́n, ọ̀kan náà ni àwọn ni. Ohun tó sì fa èyí náà ni pé aṣọ àwọn sọ́jà Nàìjíríà ni wọ́n wọ̀. Kò sí ìyàtọ̀ nínú aṣọ wọn àti tàwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń jagun. Bẹ́ẹ̀ ọmọ Ìgbò ní gbogbo wọn. Ṣùgbọ́n wọ́n ti gbọ́ Yorùbá, wọ́n sì tún gbọ́ Haúsá. Àwọn tí wọ́n sì ń sọ Yorùbá nínú wọn, bí èèyàn bá ń gbọ́ kò lè fura rárá pé Ìgbò ni wọ́n. Bẹ́ẹ̀ ni báwọn tó ń sọ Haúsá náà bá ń sọ, èèyàn yóò rò pé Haúsá ni wọ́n ni. Bí ọ̀rọ̀ ti rí ni pé wọ́n ti ṣa àwọn tí wọn yóò mú, wọ́n sì ti wò wọ́n dáadáa kí wọ́n tó mú wọn fúnṣẹ́ náà. Wọ́n mú àwọn tí wọ́n bí sílẹ̀ Haúsá nínú àwọn ọmọ Ìgbò yìí. Bí àwọn wọ̀nyí bá sì ń sọ Haúsá, kò sẹ́nìkan tí yóò mọ ìyàtọ̀ láàrin àwọn àtàwọn ọmọ Haúsá gidi. Bẹ́ẹ̀ ni wọ́n mú àwọn tí wọ́n bí sẹ́kọ̀ọ́ nínú wọn. Èyí kò sì jẹ́ kí ìyàtọ̀ kankan wà, nítorí tí àwọn tí wọ́n bí sílẹ̀ Yorùbá náà bá ń sọ tiwọn, èèyàn yóò rò pé bí wọn kò bá jẹ́ ọmọ Èkó, wọn yóò jẹ́ ọmọ Ọ̀yọ́ gidi. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Biafra yìí darapọ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà. Ó ní kátàkátà bá dé. Ohun táwọn ọmọ ogun Biafra yìí ń ṣe ni láti di àwọn ọmọ ogun Nàìjíríà sí àwọn ọ̀gá wọn. Ìyẹn ni pé bí ọ̀gá ológun Nàìjíríà bá pàṣẹ kan fáwọn ọmọ ogun ẹ̀, bí wọ́n bá ti kúrò níbẹ̀ ní àwọn ọmọ Ìgbò náà yóò ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀. Wọ́n yóò ní ó ṣeé ṣe ni ọ̀gá náà kò wá ṣe é fúnra ẹ̀. Wọ́n yóò ní bí ọ̀gá náà bá padà dé kí gbogbo àwọn sọ páwọn ò lè ṣe é, àwọn ò sì ní tẹ̀lé lọ sójú ogun. Báyìí ni wọ́n ń ṣe tí wọ́n sì ti jẹ́ káwọn ọmọ ogun kọjú ìjà sí ọ̀gá wọn bíi méjì, tó jẹ́ ọ̀rọ̀ náà ti fẹ́ di ìjà ìgboro.
ṣé ohun táwọn ọmọ ogun Biafra yìí ń wá nìyẹn, pé kí ìjà ńlá ṣẹlẹ̀ káwọn lè kó èèlò ogun tó wà níbẹ̀ káwọn sì dojú ìjà kọ àwọn ọmọ ogun Nàìjíríà kí àwọn pa púpọ̀ nínú wọn kí wọ́n tó mọ ohun tó ń ṣẹlẹ̀ gan-an. ṣùgbọ́n Ọlọ́run kó àwọn ọmọ ogun Nàìjíríà yọ. àwọn tí wọ́n lọ́gbọ́n gidi nínú wọn tí wọ́n sì jẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ furasí àwọn tí wọ́n máa ń fẹ́ dájà sílẹ̀ yìí, àwọn tí wọ́n máa ń sọ pé kí àwọn máa gbọ́ àwọn ọ̀gá àwọn lẹ́nu. níbẹ̀ ni wọ́n sì ti fi ọ̀rọ̀ náà lọ àwọn tí wọ́n tún jẹ́ àwọn ọ̀gá nínú wọn. báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣọ́ àwọn ọmọ Biafra tí wọ́n wà láàrin wọn náà. lẹ́yìn tí wọ́n ti ṣọ́ wọn dáadáa tí wọ́n ti mọ̀ wọ́n, wọ́n fọgbọ́n béèrè orúkọ wọn, wọ́n sì lọ wádìí, wọ́n rí i pé kò sí orúkọ bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ológun táwọn gbà, tàbí kó jẹ́ àwọn tí wọ́n ń jẹ́ orúkọ bẹ́ẹ̀ ti kú. ṣé ohun táwọn ọmọ Ìgbò yìí ṣe náà nìyẹn? àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti kú sójú ogun ni wọ́n kó aṣọ wọn tí wọ́n sì yọ káàdì ìdánimọ̀ wọn. ohun tó jẹ́ kí wọ́n ríbi wọlé nìyẹn tí kò sì sẹ́ni tó fura sí wọn pé kì í ṣe àwọn nìyẹn. pàápàá nígbà tó ṣe pé wọ́n ní ibì kan ni wọ́n ti gbé àwọn wá, ṣé àwọn sọ́jà tí wọ́n wà lójú ogun kò kúkú mọ ara wọn tán. lọ́jọ́ kan làwọn sọ́jà dé ni wọ́n bá kó gbogbo àwọn ọmọ ogun Biafra yìí. síkún tí wọ́n mú wọn kò jẹ́ kí wọ́n lè takútú, bẹ́ẹ̀ ni wọ́n kó wọn lọ sójú ọ̀gbagadè. nígbà tí ọwọ́ ìyà gidi sì tẹ̀ wọ́n, wọ́n jẹ́wọ́ pé àwọn kì í ṣe ọmọ Nàìjíríà lóòótọ́. wọ́n ní sọ́jà Biafra làwọn àti pé ìjọba àwọn ló ní kí àwọn wá da àárín wọn rú. ọjọ́ àríbíniibí wọlẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n kọ̀yìn wọn ságbàá tí wọ́n ṣe bẹ́ẹ̀ bógun lọ. ṣùgbọ́n àyà àwọn ọ̀gá sọ́jà Nàìjíríà gbogbo ló já. wọ́n mọ̀ pé bí kò sí iyọ̀ Ọlọ́run ni ohun táwọn ọmọ Ìgbò náà ìbá ṣe fáwọn ó lè da gbogbo ogun ọ̀hún rú pátápátá. Ọbasanjọ kò wá fẹ́ kí irú èyí ṣẹlẹ̀ lọ́dọ̀ òun, kò fẹ́ káwọn ọmọ Ìgbò wọ inú kọmandó ẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fẹ́ kí wọ́n pín yẹlẹyẹlẹ. nítorí bẹ́ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ ètò gidi. ohun tó sì wà lọ́kàn ẹ̀ ni bí wọn yóò ṣe gba ìlú Òwèrè padà lọ́wọ́ àwọn ọmọ ogun Ojúkù. ṣé àṣẹ tí wọ́n pa fún un láti kó nìyẹn? báwo wá l'Ọbásanjọ ti ṣe o? ẹ tún pàdé wa láìpẹ́ rárá. Ọláyíwọlá Alága ló ń tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú ìpalẹ̀mọ́ ọdún tuntun.